122. 800. Nisisi. 830. 800. Instagram. 900. Ki agilo shele. Hey, 969. 990. 1,000. Thank you so much, guys, for tuning in. Thank you so much for coming in. I'm here to pass a very, 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 very extremely important information. 1,000. Nice 21 days. I want to pass an extreme important information. Please, guys, what I want to say is thank you, everybody. Thank you for your love. Thank you for everything. I just want to pass this information according to the leading of the Holy Spirit. On Friday, we're having a video. We're supposed to go for a program, but unfortunately there was a hold up, so we turned back and we came home. Coming home, we decided to just worship God and not let the night go like that. So we worship God all through the night. So after worshiping God all through the night, the Lord told us that the 21 days that we are proposing, that we should not do anything that is tagged 21 days for now. That the last one that we did the last time is still working and is still available. That if you want to praise God, we should just do what we want to do according to, because they are detailed. When the Spirit of God talks to you, it is detailed. So it is detailed. The Lord told us and it was detailed. So we will not be having the 21 days. So the number 2 thing that we are here to say is my birthday praise is coming up on Tuesday. I will be having guest artistical minister on the day. Don't miss it. By 6 p.m. By 6 p.m. come on in. Come on in. Like 1.3. Thank you so much. So by 6 p.m. on Tuesday, come in. You want to see all the guests that is coming. Let us worship. Let us worship. Baba dara dara. Baba dara dara. Moro dara dara. Esheo. Baba dara dara. Baba dara dara. Oh. Moro nile myo. Baba dara dara. Baba dara dara. Baba dara dara. Mo rọ́wọ́ rẹ̀ nínú ohun gbogbo. Baba dara dara. Ẹ̀yin wo lẹ rí? Baba dara dara. Baba dara dara. Oh. Mo rọ́wọ́ rẹ̀ láyé mi. Baba dara dara. Ògo tó wọnú òfo tó mọ́kò jáde. Ògo tó wọnú òfo tó mọ́kò jáde. Ògo ìwọ ni. Ògo tó wọnú òfo tó mọ́kò jáde. Jésù. Ògo tó wọnú òfo tó mọ́kò jáde. Ògo, ògo, ògo tó wọnú òfo tó mọ́kò jáde. Jésù lórúkọ rẹ̀ ń jẹ́. Ògo tó wọnú òfo tó mọ́kò jáde. Ẹ̀rù ògo rẹ̀ ń bà mí. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀rù ògo rẹ̀ ń bà mí o. Ẹlẹ́ni ògo, onítẹ̀ ògo, ọlọ́lá inú
ẹlẹ́wà ògo, kìkìdá ògo, aṣọ́dá ògo, ìgbẹ̀yìn ògo, ẹ̀rù ògo rẹ̀ bà mí o. Onídúró mi ẹ ṣeun o, agbẹjọ́rò mi ẹ mà ṣeun o, torí pé bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á sì máa sọ̀rọ̀. Ayérayé o, bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á sì sá lọ. Ó jẹ́ èèyàn o, bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á sì máa sọ̀rọ̀. Onídúró mi o, onídúró mi ẹ ṣeun o. Ògo tó ń wọnú òfò mi, tó mògo jáde bàbá àgbà. Ògo tó wọnú ẹni tó jẹ́ kòròfo tó ń sọ ọ́ di ògo. Ọlọ́run tó fi òpè mi dààmú ọlọ́gbọ́n. Ògo ni ọ́, ògo ni fún ọ bàbá mi o. Ògo tó wọnú òfò èèyàn, tó mògo já gbagba. Ọlọ́run tó ń lo ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan. Kábíyèsí ọlọ́lá, Afọláṣayọ̀, Abọ́lájí, Abẹ́wàjí, Ajífayé mi dára ire, Ajíyọ̀ tuntun láyé mi. Torí ẹ̀, ó dá òkun Jésù, ó dá ọ̀sà, alára tó fomi ṣe ọ̀ṣọ́, ìwọ tó mọ bí ẹja gbàdódò, májẹ̀mú tó búyọ̀ já òkun, ìyanrìn àtẹ̀káyé, ọ̀dá òkùnkùn bírímù, ọ̀gá ìmọ́lẹ̀, ojú ọ̀run onílẹ̀kùn ó méjì méjèèjì láyé. Kábíyèsí ẹ ọlọ́lá, ó mú ẹ̀dá gbanú ẹ̀dá wáyé, ibi ẹ̀mí gbà lọ́ba ẹnìkan ò mọ̀ àjùlọ, ẹni tí ò mọ̀ kò lè wá. Ògógó fọ́lẹ̀ mi, ògógó fọ́lẹ̀ mi, èmi aláìlènìyàn rárá, ó dẹ̀ padà wá gbogbo fọ́lẹ̀. Kò sólúwa lórílẹ̀ ayé, kò sólúwa lórílẹ̀ ayé, kò sólúwa lórílẹ̀ ayé o. Àfọlọ́run sí ayé. Onídúró mi ẹ ṣeun o, agbẹjọ́rò mi ẹ mà ṣeun o. Bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti fẹ́ lọ. Bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Onídúró mi, onídúró mi ẹ̀jẹ̀ wò. Ta ni bá máa yìn? Ta ni bá máa gbéga? Ta ni bá máa yìn? Bí kò ṣe Jésù ọba. Mo ro àròjinlẹ̀ lórí ayé mi o, ibi àánú bá yé mi dé o. Ọlọ́run ló ní trending. Àròjinlẹ̀ mi ròrò. Obi tó wà, wobi táyé rẹ̀ ti bẹ̀rẹ̀, wobi àánú báyé rẹ̀ dé. Ẹ ṣe àyè ọpẹ́ yọ, Ọlọ́run tó ní trending. Ẹ ṣe àyè ọpẹ́ yọ. Ẹ ṣe àyè ọpẹ́ yọ. After all I've been through, àyè ọpẹ́ padà yọ. And this is how I win. This is
the smoke of my worship. The smoke of my worship Upon the earth. How do you win your battles? This is how I win. This is how I win. The smoke of my worship. The smoke of my worship release upon the earth. And first it was praise. Lojiji. Then it got to fire. My worship is my way. My worship is my way. This is how I win all battles. This is how I win my battle. First it was fragrance. First it was fragrance. Ó yí padà ló ti ná o. Then it got to fire. My worship is my way. My worship is my way. This is how I win my battle. This is how I win my battle. Àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí. Ọlọ́run mi ò fẹ́. Àwọn kan fetí gbọ́ ìlérí títí ṣùgbọ́n kò padà ṣẹ Ọlọ́run. Ìlérí tí mo gbọ́ nínú Bíbélì àtèyí tí mo lá lójú àlá. Èyí tí mo rí nínú ìran àti ìsọtẹ́lẹ̀. Ire ìran mi ò tètè ṣẹ. Lórí mi tètè ṣẹ. Ọlọ́run gbọ́ má jẹ́ kú gbogbo tó dé. Ire ìran ṣẹ mọ́ mi lára Jésù. Ìran ire ṣẹ mọ́ mi lára o. Ire ìran ire. Má jẹ́ kú tí n bá ń lògo lọ́wọ́. Má gbà kí n kú tí n bá ń lògo lọ́wọ́. Má gbà káwọn aṣọ́ni mú. Àwọn apàtẹ́wọ́ pani. Má jọ rí mi mú. Bí n bá ṣẹ̀ ọ́, fàánú fà mí mọ́ra o. Má fà mí wálẹ̀ fẹ́ lomíràn dìde láyé. Dì mí lọ́wọ́ mú o. Ẹ jájọ kọ́ ìgbé dìde tí ó lè yẹ. Yínká àánú tí ó lè yẹ. Jésù ìgbé dìde tí ó lè yẹ. Láyé mi nílò o. Láyé mi nílò o. Ire irọ́ mi ò tètè ṣẹ. Lórí mi tètè ṣẹ. Má jẹ́ kú tí n bá ń lògo lọ́wọ́. Ọ̀rọ̀ má jẹ́ kú kógo tó dé tún yàtọ̀ sí má jẹ́ kú tí n bá ń lògo lọ́wọ́. Ire ìran ṣẹ mọ́ mi lára. Ìran ire ṣẹ mọ́ mi lára o. Ire ìran ire. Ọlọ́run ni Ọlọ́run ni. Ọlọ́run ni Ọlọ́run ni. Torí pé kò lè parọ́ débi tí ó ṣèké o. Ọlọ́run ni Ọlọ́run ni. Ọlọ́run ni ó máa jẹ́. Ọlọ́run ni ó máa jẹ́. Lánàá lóní lọ́la o. Títí dé ayérayé Jésù. Ọlọ́run ni ó máa jẹ́. Ìgbà kan rí mo ń tọrọ jẹ ní. Ìgbà kan rí mo ń fògo ráre ní. Lọ́jọ́ tí mo ti mọ̀ ọ́ Olódùmarè. Láyé mi yí padà ìgbà mi dọ̀tun Jésù. Lọ́jọ́ tí mo ti mọ̀ ọ́ Olódùmarè. Láyé mi yí padà ó yí padà sí Ọlọ́run. Ọlọ́run. Àmì ọlọ́kàn wá balẹ̀. Ọlọ́run ti wá. So ẹ̀yin fáǹsì mi ẹ pọ̀ tó 2,360 lórí Instagram.
My husband, ó máa ní má ṣe extra, má sọ̀rọ̀. Ọlọ́run. 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 We have our birthday praise. Birthday praise. Birthday 6 p.m. on Tuesday. You don't want to miss that one because
some prayers some few days ago. Remember to go back to our page and pray that prayer. It is well with you. It is well with me and all that concerns me. Amen. This is how I win. This is how I win. The smoke of my worship release upon the earth. Thank you so much for joining. That's the information I have on Tuesday. On Tuesday. Tuesday 6 p.m. Yeah. Ìyanu á ṣẹlẹ̀. Ìyanu á ṣẹlẹ̀. Ó di dandan kí o ṣe o. 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 Mi ò jáwé mọ́ o. Mi ò wá egbò mọ́ o. Mi ò dẹ̀ lálùpà ìdá. Ó di dandan kí o ṣe o. Bàbá má jẹ́ kí n bàjẹ́. Ọ̀rọ̀ ńlá. Bàbá má jẹ́ kí n bàjẹ́. Nínú ilé rẹ̀ o. Àti láàrin ọ̀rẹ́. Àrà tó bá ń wú mọ́la ló ń fi gòrò dá. Àrà tó bá ń wú Jésù ló lè fọ̀rọ̀ ayé mi dá. O lè ní kí n kọ́lé mọ́lé lójú aláròká. O lè ní kí n má lo mọ́tò lójú oníbàjẹ́ ènìyàn. Èmi kọ́ mo kọ orin yẹn o. Àrà tó dára o ni Jésù kò fi ayé mi dá. Ìran ire gbúdọ̀ ṣẹ. Ire ìran gbúdọ̀ ṣẹ. Àwọn òbí mi, ẹbí, ará, pásítọ̀, ojúlùmọ̀ wọn ṣáà lè máa gbàdúrà kí ìran ire má ṣẹ. Àdúrà wọn gbúdọ̀ ṣẹ lórí mi. Onídúró. Ẹ kọ́ pé onídúró. 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 Onídúró mi ẹ mà ṣe òye. Ìbàjẹ́ èèyàn ló ń dúró ni wọ́n á sì máa sọ̀rọ̀. Bójẹ́ èèyàn ló ń dúró ni wọ́n á ti sá, wọ́n ti gba ògo wọn. Bójẹ́ èèyàn ló ń dúró ni wọ́n á ti máa ṣeré. Ó máa ṣe o bàbá àgbà. Onídúró mi ẹ ṣe o. There is this song that is blessing me. You are worthy. Somebody, you are worthy. You are worthy. Of my praise. Dákun gba ìyìn tuntun lọ́wọ́ mi o. Dádì, kì í ṣe nípa ìwà mímọ́. Àánú tó ga jù ni mo béèrè fún. Láti gbé ọ dìde lórí tẹ́. Pé kẹ́ wá bá wa jẹun. Kẹ́ wá bá wa pé o. Kẹ́ wá bá wa pé ìjọpọ̀. Ológo jùlọ. Olórúkọ àpètákìjì. Olórúkọ àpèrire. Àjíire mi dànù lórí ẹni. Aṣọ rẹ̀ má kú síbi kankan. Òjìrògo ṣògo nínú ọ̀làlá o. Ológo gbaragada, ológo fẹ̀fẹ̀. Ológo tó gbénú ògo ṣe bí ọba. Ológo tó gbénú ògo ṣiṣẹ́ akin. Ó dá ìràwọ̀, òun nìkan ló morúkọ gbogbo wọn. Ó dá ẹranko, òun orúkọ gbogbo wọn. Ó dá ènìyàn láwòrán ara rẹ̀ o. Ní Nàìjíríà, ìwọ ni. Ní Canada, ìwọ ni. Àṣé mo sì máa débẹ̀ yẹn. Ní Australia, ìwọ ni. Ní London, ìwọ ni. Jésù ní Florida, ìwọ ni. Kódà ní Miami, ìwọ ni. Ọ̀làjú àfọ́jú, ìwọ ni. Adití ń gbọ́ràn, ìwọ ni. Òdìríyọ̀ ó sọ̀rọ̀, ìwọ ni. Ìwọ náà ni. Ìwọ náà ni. Òkúrìyọ̀ òkun sá,
Jọ́dánì rí ọ ó padà sẹ́yìn. Òkè ńlá fò bí àgbò, òkè kékèké ò lè dúró níwájú ayérayé. Àtọ́ba àtẹlẹ̀ kó tó jọba, ó mú kẹ́tẹ́kẹ́tẹ́ bálámú fọhùn bí ènìyàn. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ inú rẹ̀ ló ń gbé, àṣírí ọ̀rọ̀ inú rẹ̀ ló ń gbé, àdìtú ọ̀rọ̀ inú rẹ̀ ló ń gbé. Òtítọ́, ìyè, àdìtú, ọgbọ́n, ìmọ́lẹ̀, òdodo, arúgbó láíláí. Èmi mọ̀ pé o sùn, Ọlọ́run bàbá lọ́lá. Èmi mọ̀ pé o sùn, Ọlọ́run àkàndé lẹ́dẹ̀. Èmi mọ̀ pé o sùn, Ọlọ́run bàbá jídé. Ẹ sọ pé dìde nínú agbára rẹ̀, ọwọ́ tó ń jagun ayé mi. Ọwọ́ tó ń jagun ayé mi. Máa ṣiṣẹ́ lọ, má fi ìgbà kankan gbàbọ̀dé tì mí o. Ọwọ́ tó ń jagun ayé mi. Máa ṣiṣẹ́ lọ, má fi ìgbà kankan gbàbọ̀dé tì mí o. Ọwọ́ tó ń jagun ayé mi. Ṣọwọ́ yẹn báyìí. Ọlọ́run tó lágbára o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ojú kan ló kàn pa ọ̀pá kan wò kàn yẹ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ẹ bá ń gbọ́ ṣùbà kárẹ̀ fún. Mo gbé olùgbàlà tó rà mí padà dé, ẹ wá bá mi kí. Ẹ bá ń gbọ́ ṣùbà, ẹ bá ń gbọ́ ṣùbà trending fún. Mo gbé olùgbàlà tó rà mí padà dé, ẹ wá bá mi kí. Ọlọ́lá nínú ọlá ńlá, Afọláṣayọ̀ Afọlájí, Abẹ́wàjí, olórúkọ tí kì í tán, ọlọ́lá tí kì í tí, ìtẹ́ tí kì í ṣá, ògo tó ń gbénú ògo sòlógo di bàbàrà. Ẹ̀mí inú àwọn wòólì, èémí inú gbogbo ẹ̀dá. Ìràpadà ìsọdọmọ ìṣelógo, oníṣẹ́ ìyanu, oníṣẹ́ ìyẹnu. Ọwọ́ tó gbá Hẹ́rọ́dù létí tí ìdún jáde létí rẹ̀. Orí àáké tó bọ́ sínú omi, ìtì igi ló fi gbé jáde. Ìwọ ni lánàá, ìwọ ni lónìí, ìwọ ni títí ayérayé. Oní láíláí ti láíláí, ìjọba títí láíláí tí ò lópin. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn bá ó fọhùn jáde fún. Òru dé òru fi ìmọ̀ rẹ̀ hàn. Kò síbi tí a kò ti gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já. Ọ̀rọ̀ wọn dé òpin ayé o. Nínú rẹ̀ ló ti gbé pàgọ́ fún òrùn. Ìwọ náà ni òkè ńlá tí ò ṣe ṣí nídìí. Wárìrì ìwọ ilẹ̀ ní kọ́kọ́. Wárìrì gbogbo ayé. Wárìrì ìwọ omi. Wárìrì ìwọ èèyàn. Wárìrì ìwọ ìránṣẹ́ Ọlọ́run. Wárìrì ìwọ olórin. Wárìrì ìwọ everybody níwájú àdániwáyé. Ọlọ́run tó rí gbogbo wa bá a ṣe rí. Ọlọ́run, Ọlọ́run, àníyàn ọlọ́kàn wá balẹ̀. Ọlọ́run, Ọlọ́run ti wá. Ẹ̀rù, ọba ẹ̀rù, ọba ẹ̀rù, ẹ̀rù rẹ̀ sórí bá o. Ní tí gbogbo ayé ń dá lẹ́bi, wàá máa dá a láre. Ẹ̀rù ni ọ́. Ẹni tí gbogbo ayé ń padà lẹ́yìn rẹ̀ wàá máa fà á mọ́ra. Ẹ̀rù ni ọ́. Ẹni tí gbogbo ayé ló ti tán fún, wàá dẹ̀ máa change story, wàá máa gbé sókè. Ẹ̀rù ni ọ́. Ẹ̀rù, ẹ̀rù rẹ̀ tó mi rà o. Mi ò sí lára àwọn tó máa gbàgbé ibi ó bá mi dé. Mo rántí ibi tó ti máyé mi bẹ̀rẹ̀ láti
láti ìgbà tí ò sáṣọ, tí ò séèyàn, tí ò sólùrànlọ́wọ́, ìwọ mo rí o. Onídùúró mi, ìwọ mo rí o. Onídùúró mi, ìwọ mo rí o. Ìgbà tí ò sí supporter, ìgbà tí ò sí fans, ìgbà tí ò sí followers, ìwọ mo rí o. Nínú àánú, o mú èèyàn wá, o mú àwọn èèyàn pàtàkì wá ọ̀nà mi, o mú followers wá, o ń tì mí lẹ́yìn, o ń sọ̀rọ̀ kí n tó wí, o ń jà fún mi kí n tó jà, olùgbèjà mi nígboro, olùgbèjà mi nínú ilé, ìwọ mo ní o. Dáàdì ìwọ mo rí o. Ìgbà tọ́mọ fẹ́ jáde lára mi, ìwọ mo rí. Ìgbà tí ká dọ́kítọ̀ pin, ìwọ mo rí o. Onídùúró mi nígbà tí ò séèyàn, ìwọ mo rí o. Onídùúró mi nígbà tí ò sólùrànlọ́wọ́, ìwọ mo rí o. Ìgbà tí Sátánì dúró, tí ẹ̀ṣẹ̀ dúró, tí àánú wá dúró bí olùlàjà láàrin, ìwọ lónídùúró mi o. Ìwọ lónídùúró mi o. Dádì ìwọ mo rí o. Ìgbà tí mo wà ń labour room tí mo ń fẹjú tòótò, onídùúró mi ìwọ mo rí. Ìgbà táwọn dignitaries tí wọn ò sí ń bẹ̀, ìgbà tó tún mú wọn wá sọ́nà mi, ìwọ mo rí o. After the operation, ìwọ mo rí o. After the surgery, ta lórí ṣe bọ́ lọ́rùn ni. Ìgbà tí ohun gbogbo jóná tí ò séyàn, ìwọ mo rí. Ìgbà tí gbogbo nǹkan dàbí ẹ̀ ń gbó padà sí square one, ta lórí ń bẹ̀, àfọlọ́hun. Ìgbà tèmi ò sí ń bẹ̀, tẹ́nibọ̀dì ò sí ń bẹ̀, ta lórí, àfọlọ́hun. Ọlọ́run o, onídùúró mi ni. Onídùúró mi, ẹ ṣé wo. Agbẹjọ́rò mi, ẹ mà ṣé wo. Ìgbà tí gbogbo èèyàn ń sọ tiwọn, ìwọ mo rí. Ìgbà tí wash and wear, wash and wear, ìgbà tó máa ń léwà lórí àga fọlọ́lá, ìwọ mo rí o. Kí ló ti ṣe fún mi kò sí o. Ohun gbogbo ló ṣe fún mi. Ohun gbogbo ló ṣe fún mi. Ohun gbogbo ló ṣe fún mi. Mi onídùúró kò sí o. Ohun gbogbo ló ṣe fún mi. My husband is a gentleman. And I appreciate God for giving him to me. Kí ló ti ṣe fún mi kò sí o. Ohun gbogbo ló ṣe fún mi. Ìgbà tí kò tiẹ̀ jọ pé ògo fẹ́ dé. Tí ò sí owó, tí ò sí anything. When everything was off, when there was nothing, it was not looking like aṣogo washa. Onídùúró ni mo rí. Kí ló ti ṣe fún mi kò sí o, Yínká. Ohun gbogbo ló ṣe fún mi. Irú ìrírí tí mo rí làwọn kan rí. Ṣùgbọ́n àánú tí mo rí làwọn kò rí gbà. Ibi tí mo gbà kọjá, àwọn kan gbà bẹ̀ sọ́dá. Làwọn kan jẹ tẹ̀mí bọ́. ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn. Lórí ṣàlàyé mi, torí mo ra àánú gbà ní. Mo ra Àánú gbà ní. irú ìrírí Irú ìrírí tí mo rí
mo rí làwọn kan rí ṣùgbọ́n àánú tí mo rí gbà wọn kò rí gbà. Irú ìrírí tí mo rí làwọn kan ti rírí ṣùgbọ́n àánú tí mo rí gbà wọn kò rí. Nǹkan tó ṣe é tó survive ló ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò lè dúró mọ́. Mi ò níbọn nílé, Ọlọ́run ló ń jagun ayé mi. Mò ń jẹjú iṣẹ́ tí mò ń ṣe lọ, ṣé bí wọ́n láṣírí ayé mi. I don't want to start crying. Téèyàn bá wo ẹ̀yìn wò. Àwa tájọ́ ọmọ bí ta ti bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká let's look at it 10 years back. Ìgbà tí kò tiẹ̀ sógo lára wa, tá yóò mọ̀ pé ògo pọ̀ lórí wa. My message is just short. On Tuesday is my birthday praise. Má wà láyé, má wà láyé. Honestly, mo máa wà láyé gidi gbà, mo tún máa wà lálàáfíà, mo kájọ. Ẹ̀yin náà máa wà láyé. Ohun ìní yín ò ní jóná. Ẹ ní rógun. Èmi náà ò dẹ̀ ní rí jì. So kò sí nǹkan tó lè ní ká má ṣe. Ẹ má jẹ́ sọ̀rọ̀. Má ṣe ẹ má ṣọwọ́ báyìí, ẹ dẹ̀ ń ṣọwọ́ báyìí, ń ṣọwọ́ báyìí. Ẹ̀yin lẹ́nu inú mi. Ẹ má ṣọwọ́ báyìí, ẹ má ṣọwọ́ báyìí. Mo ò sọ nǹkan kan, mo kàn fẹ́ analyse fáwọn èèyàn pé ní ọjọ́ Tuesday ẹ jẹ́ ká wá àwọn àdúrà kan gbénú mi tí mo fẹ́ gbà bọ́ tí bá gbà lénìí ó máa dàbí kíní. Ẹ gbàdúrà àwọn aṣọ́niwò, aṣọ́nipa, aṣọ́nimú àti gbà last week. Ẹ máa pray ẹ̀ téèyàn bá wà lókè, ẹ máa pray ẹ̀, ẹ máa pray fún Ọlọ́run. Má jẹ́ kó ṣọ́ mi pa, má jẹ́ kó ṣọ́ mi mú. People that will be watching you to kill you. Àjàsà àwọn pọ̀ bọ́ ṣe ń ṣọwọ́ rè àmọ́ nǹkan tó dé. Wọ́n mọ̀ pé Jésù làṣírí caution mi. Ọlọ́run Jésù làṣírí caution mi. Ẹ máa gbàdúrà fáwọn aṣọ́nimú, àwọn aṣọ́nipa. Ẹ máa gbàdúrà, ẹ máa pray it. I just got back from the mountain and you on the program who dey do me sha. I just got back from the mountain and the Lord gave me that prayer point. Mo kàn bẹ̀rẹ̀ àwọn àdúrà yẹn not knowing that things are happening all over the world. Ẹ̀yin náà ẹ máa pray. Ẹ máa pray. Ẹ máa pray. Tí bá ń jáde, Ọlọ́run gbà mí lọ́wọ́ àwọn aṣọ́nipa. Gbà mí lọ́wọ́ àwọn aṣọ́nimú. Mi ìmọ̀ àwọn tó ń fa àkáǹtì ọlákáǹtì login tó rántí blọ́ọ̀kì mi. Ó náà jẹ́ sọ ọjọ́ Tuesday. That melody will be there. And the likes of Otbo. Má jẹ́ n dárúkọ. Ọjọ́ Tuesday, come. Come one, come all. Tell people to come by 6 p.m. Ẹ máa lọ gbàwẹ̀ láti tún lọ gbàdúrà. Ayé agbára làwa yóò. Agbára tọ́wọ́ ayé ò lè pa. Jésù Kristi gbé agbára rẹ̀ wọ̀ mí. Jẹ́ lè yàn. Ọlọ́run jẹ́ lè yàn. Má gbà fún mi lọ o Èdùmàrè, torí tí o bá kọ̀ mí o àṣírí àtú. Àánú mi ni ó ṣe, àánú mi ni ó ṣe.
máa ro tẹ̀sẹ̀ àwọn tó bí mi o. Àánú mi ni ó ṣe. Àánú mi ni ó ṣe. Àánú mi ni ó ṣe. Owó mà ti ń wọlé kẹ̀. Máa ro tẹ̀sẹ̀ ìdílé àti tèmi o. Àánú mi ni ó ṣe. I surrender up with this song. Oniduro. Ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ jọ. Ètèkété kò lè dúró. Ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀. Owó tí ń wọlé o. Lórí Olúwa lèmi máa dúró. I thank you, Lord. I Thank you, Lord. thank you. Hey, Jehovah Almighty. I Thank you, Lord. I Thank you, Lord. I thank you, Jehovah. Ire, ire, ire ìran mi o, tètè ṣẹ. Lórí mi tètè ṣẹ. Má jẹ́ kú gbogbo tó dé. Ire ìran ṣẹ mọ́ mi lára. Ìran ire ṣẹ mọ́ mi lára o. Ire ìran ire. Má gba àánú lọ́wọ́ mi fẹ́ lòmíràn. Má jẹ́ ṣẹ ọ́, Olódùmarè máa fẹ́ mi sí. Ọlọ́run, ẹ jẹ́ ó di Tuesday. I live in the hand of God, in the safe hands of God, níbi tí ààbò ti dájú. I pray for you. I pray for you. Oniduro. Ẹ ṣeun o. Agbẹjọ́rò mi ẹ mà ṣeun o, torí pé bó jẹ́ èèyàn ló dúró ni láti máa sọ̀rọ̀. Bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti sá lọ. Bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti sá lọ. See you, God bless you. Oniduro mi ẹ ṣé, àyè ọpẹ́ yọ orí. Ẹ ṣé, àyè ọpẹ́ yọ ó ti padà yọ. Ẹ ṣé, àyè ọpẹ́ ó ṣe, àyè ọpẹ́ padà yọ. Ẹ ṣé, àyè ọpẹ́ yọ. Ẹ ṣé, àyè ọpẹ́ yọ ó ti padà yọ. Ẹ ṣé, àyè ọpẹ́ ó ṣe, àyè ọpẹ́ padà yọ. Lẹ́ẹ̀kan sí, ẹ ṣé, àyè ọpẹ́ yọ. Ẹ ṣé, àyè ọpẹ́ yọ. Ẹ ṣé, Oniduro mi ẹ ṣeun o. Wọ́n tẹ́. Tuesday. Papa Mari. Ṣẹ́yìn lẹ lórí. Ṣẹ́yìn lẹ lórí. Àwùjọ bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ọjọ́ Tuesday you be kí ni pé ká gbé bọ́dì bọ̀ àwọn níṣó báyìí sìn. Jésù ní ìmọ̀ mọ̀ pé máa gbé. See you on Tuesday. The Lord told us on Friday that there will be no 21 days. No 21 days because so many things
going to happen during that time. So, because the Lord has said, Emma Sheo, so we are avoiding it. You're not saying anything. We are avoiding it. God bless you. Go in the strength of the Lord. Enjoy your day. Shalom. Thank you for joining.